dáadáa o. Olúwa sọ fún mi pé mo rí close down ẹgbà lancers lọ́wọ́ ẹ̀, mo rí close down lórí Àgídìgbo radio station èyí tí Alhaji Oríyọmí Hamzat èyí tó dá sílẹ̀. Olúwa sọ fún mi pé àwọn ìgbìmọ̀ kan gbìmọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní nípasẹ̀ mímú tí wọ́n mú wọn yìí ẹ máa rí wípé ibi tí wọ́n fẹ́ bá ọ̀rọ̀ yẹn já sí òun ni wípé a fẹ́ close down radio station ẹ̀yẹn number one wọ́n dẹ̀ fẹ́ gba láńsẹ̀nsì ní ọwọ́ Alhaji Oríyọmí Hamzat ẹ kọ́ ti fídíò yìí ẹ jẹ́ kó rìn ẹ fún ṣe ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń bọ́ta tẹ̀ sọ pé ẹ láìka Alhaji Oríyọmí Hamzat irọ́ lẹ pa o ṣàpọ̀ mo ti bọ́ta mo ti ṣe fídíò kan mo ní Alhaji Oríyọmí Hamzat òun ló kó bá Queen Naomi torí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó tú àwa ò ní sọ̀rọ̀ ká sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run ọba kọ́lọ́run tó dáríjì ẹ̀ ọlọ́run máa kọ́ fẹ́ kó kókó túbá kó jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe iṣẹ́ àní kò dà ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oríyọmí Hamzat tó lọ tú tó ní ẹ̀rí tí gbẹ́nu sí màá tó yẹ̀yẹ́ ẹ̀rí ọlọ́run ní òun náà lòun yẹ̀yẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wí pé Alhaji Oríyọmí Hamzat ó ti tú ọlọ́run wò ọlọ́run ní òun náà dẹ̀ ti ti àwọn ènìyàn láti máa tú wò ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Olúwa kó bá mi tú Alhaji Oríyọmí Hamzat kó bá mi tú sílẹ̀ ṣùgbọ́n jẹ́ ká gbàdúrà mo rí close down lórí Àgídìgbo rédíò ṣùgbọ́n Olúwa sọ fún mi wípé kí wọ́n á gbàdúrà dáadáa lórí Àgídìgbo radio station àti license tó wà lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat Olúwa ni wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé Alhaji Oríyọmí Hamzat pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé ó broadcast àwọn ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé radio station ẹ̀ sọ̀rọ̀ gbọ́ mi dáadáa inú yàrá ẹ̀rí ni mo wà inú yàrá má jẹ̀mú ni mo wà inú yàrá ẹ̀rí ni mo wà èmi kò parọ́ ohun tó Olúwa sọ òun ni mo sọ pé Nàìjíríà ẹ máa tún bẹ̀rẹ̀ sí ní kà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 
jẹ́ kó rìn, ẹ jẹ́ ká tú àṣírí wọn kí wọ́n tó parí iṣẹ́ wọn. Olúwa ní year 2024 yìí ló fẹ́ parí ẹ̀. In the beginning of year 2025 ẹ kàn máa gbọ́ wípé wọ́n máa wá sọ pé kí wọ́n á tú ẹ sílẹ̀, ṣùgbọ́n rédíò station yẹn má sọ̀rọ̀ mọ́, láńsẹ̀sì yẹn àgbà. Ọ̀gá ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ fàdúrà ràn Oríyọmí Hamzat àti Queen Naomi, ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́. Èmi náà gbàdúrà Ọlọ́run á tú wọn sí. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.